oṣù Ramadan oṣù kan ni tó jẹ́ sí pé hudan linnas ìtafẹ́ lónìí ni ìmọ̀nà ní fáwọn ènìyàn. Adọ́pẹ́ fún Ọlọ́run ọba àtọ̀rọ̀ kí Ọlọ́run àti gẹ́rọ́n gbé kó máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ náà kó máa mọ lórí Ànábì nìkan kó máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àfi Ànábì àtàwọn sàhábà àfi kí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ àbí Ọlọ́run ọba àlékún kí Ọlọ́run àlékún gẹ́rọ́n kó máa bó ní kálukú wọn kọ́lọ́run wọ́n ṣe ìwọ́lọ́ àwọn ẹni Ọlọ́run tó ti lọ àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣẹ́kù lórí ilẹ̀ ayé àbí Ọlọ́run ọba àlékún àdúró ti Ọlọ́run ọba tí wọ́n fi díṣẹ́ Ọlọ́run pẹ́pẹ́pẹ́ kọ́lọ́run ṣe bá ṣùgbọ́n kálukú wọn. Èyí tí wọ́n fún wa ní topic tí ń pé kí a bára sọ̀ lé ní orí èyí ṣe nǹkan tí etí ò gbọ́ rí àmọ́ ohun tí Al-Qur'ani sọ fún wa òun náà ní pé fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ìrántí láwọn máa ṣe fúnra wa àwọn àfáà ti ṣe wáàsí àti katira àti gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ látìgbà tí Ramadan náà ti bẹ̀rẹ̀ oríṣiríṣi wáàsí là ń gbọ́ eléyìí náà yóò wá máa jẹ́ àlékún nítorí pé àwọn tọ́lọ́run bá lékè lápè sínú wáàsí tọ́lọ́run bá lékè lápè sọ̀rọ̀ nínú àwẹ̀ Ramadan náà òun náà ni àwọn tó ń gbàgbọ́ sọ́lọ́run ọba àwọn tó bá ń gbàgbọ́ sọ́lọ́run ọba náà ni ìrántí ni yóò máa ṣàǹfààní fún àbí Ọlọ́run ọba àtèmi tí mò ń sọ̀rọ̀ àti gbogbo àwa tí à ń gbọ́ àti gbogbo àwa tá à ń wò wá àbí Ọlọ́run ọba kọ́nà jẹ́ ń ṣàǹfààní fún oníkálukú wa wala hawla wala quwwa illa billahi al-aliyyil azim. ọ̀rọ̀ náà òun náà nípa ìmúra wa Islamic dressing modern dressing báwo ni ibo ló ti pàdé their meeting point ṣé yàtọ̀ wà láàrin Islamic dressing àti modern dressing àbí bákan náà ṣé ìmúra tí Islam mú wá òun náà ni modern civilization mú wá tó bá jẹ́ sí pé òun náà ló mú wá alhamdulillah tó bá jẹ́ sí pé yàtọ̀ ọ̀tọ̀ á jẹ́ sí pé á ní láti ṣàlàyé nǹkan tí wọ́n ń pè ní Islamic dressing fún wa báwo ni Islam ṣe fẹ́ ká máa múra báwo ni àwa ṣe múra ní ọ̀dọ̀ tiwa látara ọ̀làjú èyí tí ó gbayé kan. Alhamdulillah rabbil alamin Allah subhanahu wa ta'ala ń bá sọ̀rọ̀ nínú suratul A'raf ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim suratul A'raf verse 26 Allah subhanahu wa ta'ala sọ wípé ya bani Adam qad anzalna alaykum libasan yuwari sawatikum wa risha walbasu taqwa dhalika khair dhalika min ayati llahi la'allahum yatadhakkarun. Allah sọ wípé mo pè yín olùgbàgbọ́ òdodo ẹ̀yin ọmọ Ádámà àwa Ọlọ́run ọba a ti sọ aṣọ kan kalẹ̀ fún yín létí jẹ́ sí pé yóò máa gbogbo wo ara yín àmọ́ ètò wa fi ń da jù nínú ẹ̀ òun náà ní aṣọ ìpáyà Ọlọ́run ọba aṣọ ìpáyà Ọlọ́run ọba ní ibẹ̀ wá ní àwọn àáfàá tí wọ́n lọ lóríṣiríṣi lórí tẹ̀fsírì wọn ọ̀hún pé ewu lọ́lọ́run bẹ̀ lórí pọ̀lọ́ aṣọ ìpáyà Ọlọ́run ṣé aṣọ tó wọ̀ sọ́kàn ni àbí aṣọ eléyìí náà wọ́n ń pè ní aṣọ ìpáyà Ọlọ́run àwọn àáfàá kan lọ lórí ọ̀rọ̀ wípé aṣọ ìpáyà Ọlọ́run ọba ní òun náà ní ìwà dáadáa èyí tá fẹ́ wọ̀ sínú ọkàn wa alhamdulillahi rabbil alamin tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà dáadáa yóò bí láàárín àwọn nǹkan tá a fi mọ̀ pé yẹn níwà dáadáa òun náà ni kíyàn ní ìtìjú ni òun náà ni àwọn ọlọ́bọ̀ máa pè ní alhayahu ni tó bá ń bẹ lára èèyàn tí ń ṣe modesty lọ́dọ̀ àwọn olóyìnbó tó bá ń bẹ lára èèyàn a ó wá rí pé aṣọ tó ń tọ̀ wọ́n wọ̀ yóò jẹ́ aṣọ ọmọlúwàbí ìmúra rẹ̀ yóò jẹ́ ìmúra ọmọlúwàbí kò ní wáṣọ tí yóò ṣí àwọn òhò ara tí ó ṣílẹ̀ àwọn òhò ara á ní láti ṣàlàyé fún wa pẹ̀lú ògbó Ọlọ́run ọba tá a bá ń bọ̀rọ̀ lọ. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé àwọn ìmúra fúnra àti àwọn ọ̀nà tí a máa gbà múra nínú Islam lè tó já sí pé kò ní tako òfin Ọlọ́run ọba líkí ló sì máa yọ́nú síbẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé àwọn ìmúra kan fún àwọn obìnrin lórí ahọ́n Ọlọ́run ọba nínú Al-Qur'ani ó ṣàlàyé àwọn ìmúra kan fún àwọn ọkùnrin náà lórí ahọ́n Ọlọ́run ọba nínú Al-Qur'ani Ọlọ́run ọba líkí ó ń sọ fún wa nínú Al-Qur'ani ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Allah ní pé waqarna fi buyutikunna wa la tabarrajna tabarrujal jahiliyyatil ula ní pé káwọn obìnrin Islam àwọn obìnrin rẹ̀ Muhammad àwọn tó bá sì mọ̀ pé àwọn nígbàgbọ́ sí rẹ̀ Muhammad lóbìnrin kí oníkàlùkù wọn kọ́ máa bẹ nínú ilé wọn kọ́ sì máa tàyàtà ní tàyàtà àwọn àsìkò jahiliyya bó ṣe máa ń ṣe nígbà àsìkò jahiliyya òun náà ní pé kò síbi kankan tí ó pamọ́ lára obìnrin wọn kọ obìnrin kún wọn mọ̀ pé kankan wà lára obìnrin tó ń jẹ́ ìhòhò wọn jáde bó ṣe wù wọn àsìkò ni ó wá yàtọ̀ sásìkò tí Islam ti dé Islam ó wá gbé àpọ́nlé fóbìnrin ni àwọn ọ̀ka gbogbo nǹkan tí àwọn ń kà kún lára obìnrin pa àwọn òun pé akíní yìí ó ń attract lára obìnrin àwọn òyìn òǹkà kún lásìkò jahiliyya àmọ́ nígbà tí Islam dé Islam gbé àpọ́nlé nì fún obìnrin láìnú ọ̀rọ̀ tá níbi sọ yìí a wá lọ sí orí ọ̀rọ̀ wípé ó da àwọn májẹ̀mú wo la fẹ́ pé lára aṣọ obìnrin ní wíwọ̀ àwọn májẹ̀mú lọ́wọ́ la pè lára aṣọ ọkùnrin ní wíwọ̀ àwọn aṣọ wo lọkùnrin lè wọ̀ àwọn aṣọ wo lobìnrin lè wọ̀ àwọn aṣọ wo lọkùnrin lè wọ̀ tó jẹ́ sí pé ó bá àṣẹ Ọlọ́run ọba mu ó bá àṣẹ Ànábì Muhammad mu ó bá ìlànà Islam mu àwọn olóbìnrin lè wọ̀ tó jẹ́ sí pé ó bá àṣẹ Ọlọ́run mu bá àṣẹ Ànábì mu ó bá ìlànà Islam mu àwọn wá ni wọ́n wọ̀ tó jẹ́ sí pé ó tàpá sí òfin Ọlọ́run ọba ó tàpá sí òfin Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọkùnrin náà àwọn wá ni àwọn ìṣesí wá ni a bá lára àwọn ọkùnrin àtàwọn obìnrin táwọn sọ pé ìṣesí yìí ó kọ
ó kọjí ìjọmọlúàbí àbí ó tàpá sí òfin Ọlọ́run Ọba. Àyẹn láwọn pé alhamdulilayi rabbil alamin. Alákọ̀ọ́kọ́ láàrin àwọn májẹ̀mú àti láàrin àwọn conditions fún ìmúra obìnrin òun ni pé yustaratu fi libasil mar'ati amama al-ajanib thamaniyata shurut. Ash-shart al-awwal istin'abu badn al-mar'a. Òun ni pé kí aṣọ tó obìnrin fẹ́ wọ̀ ni kó kárí gbogbo ara rẹ̀. Nǹkan tó bá fi mú tí aṣọ tó bá ti wá sí ọmọ obìnrin lẹ̀ àbí ó sí ẹ̀gbẹ́ rẹ̀ lẹ̀ àbí ó sí any place tó ti tayọ àwọn ibi tó lọ́wọ́ bá àlékẹ́lá tó sọ náà Al-Qur'an ní pé illa ma zahara minha nínú Suratu Nur ní pé káwọn obìnrin wọ́n lè kí wọ́n bu gbogbo ara wọn àyàfi ibi tó lọ́wọ́ bá àlékẹ́lá yọ̀ǹda fún wọn. Nínú ibi tó lọ́wọ́ bá àlékẹ́lá yọ̀ǹda fún wọn yìí nínú àwọn mọ́sàbí ta ní mọ́sàbí mẹ́rin ta ní àwọn àfáà kan lọ wọ́n ní pé ọwọ́ méjèèjì àtẹ́lẹ̀ ọwọ́ méjèèjì ẹsẹ̀ àti ojú obìnrin ma zahara minha àti wọn nìyẹn. Àwọn kan lọ nípa ẹsẹ̀ kò sí ńbẹ̀ nípa wọ́n gbọ̀wọ́ kùfẹ́ìn wọ́n wọ sọ́ọ̀sì méjèèjì àmọ́ ọwọ́ wọn àti ojú wọn wọ́n lè filẹ̀. Àwọn kan sọ pé àti ẹsẹ̀ o àtọwọ́ o àtọjú o wọn lè fi kankan lẹ̀ bí ó ń ṣe ẹyin ojú wọn nìkan ni wọ́n lè filẹ̀. Àwọn kan tẹ̀sán pé àti gbogbo ẹyin ojú wọn lè fi any place sílẹ̀ àmọ́ wọ́n lè lo transparent veil láti lè fi rí ìran. Alhamdulillah tó bá jẹ́ sínkè bẹ́ẹ̀ náà ni wọ́n lọ nǹkan tí Islam ṣàfẹ́ ni pé kí aṣọ tóbìnrin fẹ́ wọ̀ kó kárí gbogbo ara rẹ̀ ìyẹn jẹ́ májẹ̀mú àkọ́kọ́ fún aṣọ tí obìnrin fẹ́ wọ̀. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni nípa ńlá yẹ̀kú náà sí ìnẹ̀tẹ́ fi nafsi aṣọ tóbìnrin fẹ́ wọ̀ yìí obìnrin fún ara rẹ̀ ẹ̀ṣọ́ ni tó ń pa níbo Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ pé kullu ma fil mar'ati awra gbogbo nǹkan tí ń bẹ lára obìnrin pátápátá láti irun orí rẹ̀ di ọmọ níka rẹ̀ gbogbo pátápátá ìhòòhò ni gbogbo ìhòòhò obìnrin dẹ̀rẹ̀ ẹ̀ṣọ́ ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń jẹ́ kó yí wa nínú àdìsí oríṣiríṣi wípé obìnrin ò lẹ́tọ̀ọ́ láti máa ṣàfihàn gbogbo ara rẹ̀ fún àwọn nìkan kan àyàfi àwọn tó lọ́n bá àlékè lásán pé ó ṣàfihàn rẹ̀ fún nu Al-Qur'an ní dídá sí pé ọ̀nà òní gbé wa lọ sí ibẹ̀ ní òní. So tóbìnrin bá ti wá dín pé ó wá ń wọ aṣọ tó wá ń ṣe àlékún ẹ̀ṣọ́ yàtọ̀ sọ́lọ́ ẹ̀ṣọ́ tó lọ́n bá àlékè láti pèsè lára obìnrin ló lẹ̀ṣọ́ lóòótọ́. Tóbìnrin bá wá wọ aṣọ tó bá ti wá dín pé ṣáínṣáín wá pọ̀ lára aṣọ nì àbí àwọn nǹkan tó lé pé tóbìnrin bá ń lọ àwọn èèyàn ó wò láwòtúnwò tó lè kó àwọn èèyàn tó yẹ pé fàyẹ́tìmá lẹ́dí fi qalbihi maradun tí àwọn tí àárẹ̀ ọkàn ń bẹ lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bàjẹ́ ń wù ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún wá wọn pé obìnrin ló ń lọ yìí ẹja tún wo níbi àwọn ọ̀rọ̀ zina yẹn tóbìnrin bá wọ aṣọ tó fún yóò mú ẹ̀ṣọ́ ara rẹ̀ jáde Ọlọ́run ti parí ẹ̀ṣọ́ sí lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò nídìí wàhálà rẹ̀ obìnrin tó bá wọ aṣọ tó fún o wá tún ń ṣàlékún rẹ̀ adẹ́sẹ̀ ń pé o fẹ́ dá fìtínà lọ́wọ́ àwùjọ nìyẹn ẹni tó bá dẹ̀ ti fàtá níyẹn ẹni tó bá kó fìtínà bí yẹn Ọlọ́run balẹ̀ kí ló kó fìtínà bá òun náà nú ayé rẹ̀ obìnrin tó bá wá sọ pé òun fẹ́ wọ aṣọ láti lè fi attract àwọn ọkùnrin àbúwádìí pé bí òun wọkọ lówádìí pé nǹkan tó wá kò ní pé kó wọ ṣòkòtò kó wọ brazier nìkan kó wá máa rìn kiri àdúgbò ó bá rẹ̀ ní obìnrin o nǹkan tó fi ń da fún ọmọ obìnrin òun ní pé kó tọ́jú ìjọmọlúwàbí rẹ̀ gbogbo ẹ̀ṣọ́ ara rẹ̀ ọkọ rẹ̀ ló ní ẹnìkankan ta ló tún wẹ̀ ń ta Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó filẹ̀ Ànábì Muhammad àwọn àtàwọn ìyàwó rẹ̀ ọjọ́ máa ń wẹ̀ láàárín ọkọ àti aya nìyẹn wà àmọ́ nǹkan tó bá fi wá mu tó bá ti wá dín pé ẹni third party tó dá sí pé láàárín àwọn tó lọ́n bá àlékè lọ́wọ́ fún wọn níyàn ń dá ní pé kó wọ́n wéyàn tó bá ti wá ń wéyàn adá sí pé obìnrin ni ó dẹ́ṣẹ̀ fún ara rẹ̀ ó tún kó àwọn èèyàn dá ẹ̀ṣẹ̀ kọ́lọ́n bá àlékè lámáṣà ìṣọwá kù ní ibẹ̀. láàárín májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta èyí tí obìnrin gbọ́ mójútó nígbà tó bá fẹ́ wọ aṣọ òun náà ní pé anyekuna sọfíkan fẹ̀hínàn láàyè ṣùfọ̀lọ́kọ́lì sallallahu alayhi wa sallam ní pé kóbìnrin ní kí aṣọ tóbìnrin ní fẹ́ wọ̀ kó má jẹ́ aṣọ tí ó wà transparent. ètò nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yọ pé sayekunu fi akhiri ummati nisa ipò tí ó bá ti wá dín pé alkiyama ti fẹ́ tó àwọn àlùmọ̀ mi tí wọ́n wà gbẹ̀yìn àwọn obìnrin kan ó máa bẹ́ nínú wọn tó yẹ pé gbogbo àwọn obìnrin yìí kẹ́sì yàtọ̀ ní àríyàt wọ́n wọṣọ àwọn tó ń bọ́ ṣe wọṣọ ní ìhòòhò ni wọ́n wà látara wípé kíni látara wípé aṣọ wọn wà transparent ala ru'usi innaka asnat al-bukht al-ijaf lórí wọn ẹ̀rí àwọn kankan bẹ̀ kíni ni ó dà gẹ́gẹ́ bí ike àwọn ràkúnmí tó ti gbẹ ẹ wàá rí ike rẹ̀ ní orí wọn tí ń ṣe àwọn ìdírí àwọn oríṣiríṣi hairstyles táwọn obìnrin ṣe lénìí àbí àwọn ìjáàbù tí wọ́n máa ń ta kókó torí ó wàá ga káwá bẹ̀rẹ̀ léèrè obìnrin tó ń lo ìjáàbù àbí tó wá ń so okùn mọ́ orí rẹ̀ tí orin wọn fi ga tọ́lọ́wọ́n balẹ̀ kí wọ́n bá dá ọ̀gọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣé inú rẹ̀ ó dùn sí inú rẹ̀ ó lè dùn. báwo wá ní oró obìnrin nì yóò ṣe wá máa change ìdẹ́dà ọlọ́run ọba pé bóun ṣe fẹ́ nìyẹn eléyìí ò lékún ẹ̀ṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ obìnrin ṣe irun tó da irun tó wà òkè kódà gan kéèyàn má lo attachment ó fàyìn púpọ̀ fóbìnrin àwọn bá dín pé èèyàn ti bẹ̀rẹ̀ sí máa lo àwọn nǹkan kí nǹkan téèyàn fi ń kún ara ọjọ́ téèyàn ò bá lò ẹwà ni kò ní ṣe kíni kò ní yọ kọ́lọ́ máa ṣe ìṣòwò kò ní ibẹ̀ kíni ni tó bá tẹ̀ padà yá yóò padà affect obìnrin ni tó bá yá
Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tẹ̀síwájú ó wá jẹ́ kó yẹ pé láàárín àwọn òfin tí ń bẹ fún aṣọ obìnrin òun náà ní pé an yakuna wasi'an la yuhaddidu ma'alim al-badan. Ní kókó dẹ́ sí ń pa aṣọ tó fẹ̀ ní àwọn ibi tí ojú máa ń concentrate sí lára obìnrin, kí aṣọ ní kó bododo bẹ̀. Àwọn bolójú máa ń dùn àwọn mọ̀ pé iwájú ẹ̀yìn ojú òwò lóòótọ́ ni Ọlọ́run bàlíkà ló dá wọn bẹ́ẹ̀, orí tọ́lọ́run ṣe fún wọn ni, àmọ́ orí ni Ọlọ́run bàlíkà ní kó tọ́jú rẹ̀ fọ́kọ wọn ni kò ṣe fún gbogbo ayé. So nígbà tí wọ́n bá wá tọ́jú rẹ̀ fọ́kọ tí wọ́n bá wọ aṣọ tí ó fẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n rí àánú Ọlọ́run ọba. Ọlọ́run bàlíkà láfẹ́ rahmatullahi wasi'a fadlullahi wasi'a kulli shay, gbogbo orí gbogbo ayé bẹ́ẹ̀ ló wà nínú Al-Qur'an ní pé ó jẹ́ kó yẹn pa Ọlọ́run bàlíkà láfẹ́ ẹ̀yin náà wọ aṣọ tó fẹ̀. Ọlọ́run lè fi hàn sí àwọn èèyàn ò kí ń wọ aṣọ tó pẹlẹbẹ tí ó wà dà gẹ́gẹ́ bí pa ṣọ́kọ rẹ̀ ò fún ẹ ní owó ni tó fi ra aṣọ, àbí báwo aṣọ tó yẹn pé obìnrin tó yẹ kó ra aṣọ 5 years tó wá lọ́rùn aṣọ 3 years tó wá dín pé wọ́n ń join aṣọ mọ́ aṣọ kí ni ṣóṣì ló tẹ́ débẹ̀ yẹn ni. Allah subhanahu wa ta'ala yóò bí oníkálukú wa. Láàárín àwọn májẹ̀mú tó ń bẹ fún ọ̀rọ̀ aṣọ obìnrin òun náà ní pé ayla yakuna mu'attaran. Nínú Islam ọkùnrin lè lo perfumes, àmọ́ àwọn obìnrin Islam ò fàyè ká lo perfume lẹ̀ fún wa nítorí kíni tá bá lo perfume ní ìta ilé wa tá ló lọ́dọ̀ ọkọ wa tó bá dí ìta la wà gbogbo bàbá ṣe kọjá lágbègbè ní àwọn èèyàn wọn ò gbóhùn rẹ̀ wọ́n sì bọ́ta láti wo ń pẹ́ta ní ẹni tí ó ń lọ. Tó bá dín pé wọ́n bọ́ta láti wo ẹni tí ó ń lọ èèyàn wá kó àwọn èèyàn dẹ́ṣẹ̀ wá dín pé wọ́n ń wẹ̀ ń pa obìnrin yẹn wà ń bẹ̀ kíní kan wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí pé yóò kó níṣẹ́ Ọlọ́run ọba, wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ látara ń pè wọ̀dẹ̀ ló kó wọn sí ẹ̀ṣẹ̀ látara ó gbẹ̀ṣẹ̀ ó tún kó àwọn èèyàn dá ẹ̀ṣẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ pé ọ̀nà àdìsí rẹ̀ èyí tí Muslim gbà wá wọ́n ní pé ayé mẹ́mẹ́rẹ́ ista'tarat èyíkéyìí inú obìnrin tó bá ilé lo perfume famarratan ala qawmin liyajidu rihaha, tóbìnrin ní tó wá kọjá lára àwọn èèyàn ó wá ra gbàárín wọn kọjá pẹ̀lú àníyàn wípé kí wọ́n gbóòórùn perfume tó ń lò, perfume 7,000 ní perfume 14,000 ní nípa gbóòórùn ìgbọ̀ra rú ẹ̀ kí wọ́n tọ́jú ẹ̀ sílẹ̀ lílò ní. Ànábì Muhammad sallallahu kí Ànábì fi qualify Ànábì ní fahiya zaniya, nípa owó obìnrin ni ó ń ṣìnà ni. Ẹ̀sùn tọ́lọ́ wọn bàlíkẹ́ lọ́wọ́ sọ fún gbogbo ẹni tó bá ṣe ṣìnà gangan ẹ̀sùn tọ́lọ́ wọn sọ fún àwọn tó bá ṣe rẹ̀ náà lọ́wọ́ bàlíkẹ́ lọ́wọ́ sọ fún irú obìnrin bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam a rí nínú àdìsí yìí pé Ànábì Muhammad ó fẹ́ jẹ́ kí ilé lálàáfíà ni. Tóbìnrin tọkùnrin bá ti pọ̀ lórí rẹ̀ obìnrin ni ò lè lálàáfíà, ọkọ rẹ̀ lè lálàáfíà, yóò wá dín pé ilé ṣe kíni ilé padà dàrú. Láàárín èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀keje nínú àwọn májẹ̀mú tí ń bẹ fún aṣọ obìnrin òun náà ní pé kí aṣọ nì kó má jẹ́ aṣọ tí wọ́n fi ń kọ́pì àwọn ìjọ kan. Nítorí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n àdìsí rẹ̀ pé man tashabbaha bi qawmin fahuwa minhum, ní pé gbogbo ẹni tó bá ti kọ́ṣe àwọn ìjọ kan adẹ́sẹ̀ pé tóun náà ti ń bẹ lára wọn. Ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bàlíkẹ́ yóò kọ kalẹ̀ fún gbogbo àwọn ọjọ́ ní lọ́wọ́n bàlíkẹ́ yìí yóò kọ fún òun náà. Tó bá dẹ́sẹ̀ pé àwọn sẹ̀lẹ̀ lọ́ máa ń sábà wọṣọ yẹn ìwọ náà máa wọ ìwọ tó jẹ́ obìnrin Islam. Tó bá dẹ́sẹ̀ pé àwọn kérúbù ni ìwọ náà máa wọ. Tó bá dẹ́sẹ̀ pé àwọn Yahudi ní àbáwọn Nasara àbí tó bá dẹ́sẹ̀ pé àwọn kan àwọn ẹlẹ́sìn kan tó jẹ́ sí pé ẹ̀sìn ìyàtọ̀ sẹ́sì Islam ni wọ́n ń wọ ìwọ náà máa wọ tìtorí ìyẹn náà tìtorí ẹ̀ kó jìnnà sí. Allah subhanahu wa ta'ala ó ṣàlékún atọ́nà oníkálukú wa. Èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn májẹ̀mú tá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó kà kalẹ̀ òun ní pé alla yakuna sawba shuhra, ní pé káṣọ ní kó má jẹ́ aṣọ celebrity. Nítorí pé àwọn celebrity kan lò bí àwọn tí wọ́n àwọn Nollywood stars àwọn Hollywood stars oríṣiríṣi àwọn stars wọ́n bẹ̀rẹ̀ sí máa wọ aṣọ nìyẹn wá dín pé aṣọ ènìyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yìí wọ́n ti sọnù wọ́n tẹ̀ tí wọ́n ń wá àwọn tó ń ṣe kí ni tó máa sọnù láàárín àwọn májẹ̀mú tí Ṣàítánì dẹ̀ ti ká kalẹ̀ àtàwọn àdéhùn tó ti bọ́ lọ́wọ́ bàlíkẹ́ láṣẹ òun ní pé walaw dillannahum walaw manniyannahum, nípò òun ò Ṣàítánì òun ò sọ wọ́n nù pé Ọlọ́run ọba o ṣé o fẹ́ kọ́ tẹ̀lé àbí èmi ò ní jẹ́ kọ́ tẹ̀lé ẹ̀ èmi nìkan kọ́ ni màá dáwọ́ náà ń sọ nínú sọ kọ́lọ́run bàlíkẹ́ lákó má ka àwọn tí wọ́n sọnù lọ́dọ̀ Ọlọ́run ọba. ṣe tabaka tọ́fà àwọn obìnrin báyìí ok nǹkan tí Islam fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni àwa ọkùnrin náà májẹ̀mú alákọ̀ọ́kọ́ èyí tí ń bẹ fún aṣọ ọkùnrin nínú Islam alla yakuna mutashabbihan bi thawbihi bin nisa, kí ọkùnrin ní kó má máa kọ́ṣe àwọn obìnrin pẹ̀lú aṣọ tóun náà ń wọ̀. Bẹ́ẹ̀ náà ni obìnrin ní òun náà gbọ́n máa kọ́ṣe ọkùnrin kọjá sí ń pa aṣọ ọkùnrin lóbìnrin ń wọ̀ aṣọ obìnrin ní ọkùnrin wọ̀. Ìtọ́jà nípa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yọ náà àdìsí rẹ̀ ń pé la'ana Allahu al-mutashabbihina mina ar-rijali bin nisa wal mutashabbihati mina an-nisa'i bir rijal, nípa Ọlọ́run bá àlíkẹ́ ọlá ó ti ṣẹ́bílì gbogbo àwọn obìnrin tó bá ń kọ́pì àwọn ọkùnrin, gbogbo àwọn ọkùnrin tó bá ń kọ́pì àwọn obìnrin náà Ọlọ́run bá àlíkẹ́ ọlá ṣẹ́bílì wọn. Ṣòkòtò tán tí ń àárín pò ó ti gba yé kan oníkálukú wa là ń wọ̀ àtọkùnrin ẹ wàá rí ọkùnrin nínú nísìnyí ọkùnrin yóò wọ ṣòkòtò pẹ́ńsù omi ò ní kárọ̀sì ló ń wọ̀ léyìí tó já sí ń pa àwọn àṣeyá àdọ́yìíkọ̀ léyìí tó ń kó kò bá làáfíà mu
ìjọmọlúwàbí kò bá mu kò tún bẹ́sìn mu. Àwọn aṣọ tó lè mú ní iṣẹ́ Ọlọ́run ọba tó lè mú mi kọ́ ní Ọlọ́run ọba tí ò bá ìjẹ́ èèyàn mu òun ló ní kálukú wọn wọ̀ ní èní kọ́lọ́ máṣe ìṣọwọ́ kó ń bẹ́ o. Àwọn tá bá ti ń wọ̀ èyí tó dájú ní pé ká lọ túbá kò tí ì pẹ́ jù Allah subhanahu wa ta'ala yóò gba túbá wa. Èyí tí ó tẹ̀lé ń bẹ̀ láàárín àwọn aṣọ tí ọkùnrin òdúdọ̀ wọ̀ òun náà ní wípé alla yakuna mudhihiran min awratihi shay'an. Ní pé káṣọ ní kó má jẹ́ nǹkan kan tí ó ṣàfihàn ìhòòhò ọkùnrin náà ní ìhòòhò tiẹ̀ náà. Nítorí pé àárín àdìsá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam léyìí tó yẹn pé Ànábì ó rí oríṣiríṣi àwọn sàábì ilé yóò fẹ́ kírun Ànábì ó sọ pé aṣọ tó wọ̀ yìí aṣọ yẹn ó ti ṣe orúkún rẹ̀ lẹ̀ adakọ̀ lọ change rẹ̀ irú aṣọ tó bá ti jù ọ́n báyìí ọkùnrin òdùdọ̀ wọ̀ aṣọ ọkùnrin bá fẹ́ wọ aṣọ ní ó gbọ́ kọjá oríkún rẹ̀ ó dẹ̀ gbọ́ kọjá ìgúnpá rẹ̀ ní inú Ìsìlámù. Gbogbo eléyìí pátápátá láàárín àwọn ẹ̀kọ́ tí Ìsìlámù fẹ́ kí oníkálukú ká máa lò ní. A wá rí láàárín àwọn nǹkan tí ó tún wá gbáyé kan òun náà ní pé kí wọ́n ya àwọn àwọ̀káwọ̀ àwọn ẹranko kẹranko àwọn nǹkan kí nǹkan kan yàsára aṣọ ká dẹ̀ máa wọ̀ nínú Islam. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wọlé tọ̀ ìyá wa Aisha lọ́jọ́ kan bí Ànábì wa ṣe wọlé Ànábì wa rí pílò lásán ni ó wá jẹ́ pílò tí wọ́n ti ya àwọn ẹranko kan sí gàtá Ànábì sọ Ànábì ò bá wọlé Ànábì bá bọ́ta padà ojú Ànábì change ìyá wa Aisha wọn pé kí ló ṣẹlẹ̀ gbàtà ìyá wa Aisha máa wo ní àwọn nǹkan kí ló change nínú yàrá ló bá rí pé kíní ni ló bá Ànábì ń pa Ànábì kíní mú kọ̀ ọ́rá ni mú kọ̀ fi tún ilé ṣe ni Ànábì Muhammad sọ pé ṣé o mọ̀ wípé gbogbo létí àwòrán báyìí bá ti wà àwọn màlàíkà ò ní sí ńbẹ̀ bèlè ń tẹ́ káwá wo aṣọ táwọn ẹranko wà ńbẹ̀ káwá sọ pé afẹ́fẹ́ kírun Allah subhanahu wa ta'ala yóò ṣàánú ọ̀nà ẹ̀kú wa. Tẹ́ bá wo báyìí ìmúra Islam rí nǹkan tí Islam fẹ́ rè fọkùnrin fóbìnrin kí wá ní modern dressing èwo wá ní western civilization ló mú wá fún wa léyìí tó dẹ́n pé oníkálukú wa accommodate welcome alhamdulilayi ọ̀bùnàmí ẹni tí ó bá dín pé òun wọ jàlámíà ní ìsìn yóò máa fi ojú ẹni tó luko yóò máa fi wẹ̀ initially àṣà Yorùbá Ọlọ́run balikẹ́lá fọlùbẹ́kẹ́ àti látara wípé ọ̀pọ̀lọpọ̀ ìmúra wa nílẹ̀ Yorùbá agbádá wa ẹ̀yin Nàìjíríà wò àwọ̀ agbádá àwọ̀ dànsíkí àwọ̀ òró àwọ̀ bùbá gbogbo ìmúra yìí ó bá Ìsìlámù mu lópin ìgbà tí Yorùbá ti ṣàfihàn gbogbo àwọn kọ́tọ́lọ́mù balikẹ́lá ní ká pamọ́ àwọn ìmúra yìí wá ní àwọn west wa fẹ́ fún àwọn obìnrin wa àwọn obìnrin ní ìsìn wa di ẹwọ rí obìnrin Islam gan èyí ṣe ní ilẹ̀ Yorùbá nìkan ilẹ̀ Lárúbáwá náà ẹwà rí wọn máa wọ ṣòkòtò wọn máa wọ pátákiri Allah subhanahu wa ta'ala ayé ti bàjẹ́ èyí ṣe ẹjọ́ tiwa náà àmọ́ ó kù sọ ọwọ́ àwọn òbí púpọ̀ àyìn òbí wa ẹjẹ́ àgbìyànjú mọ̀ madarasa tún ní ìzẹ́ àdádìtà sha'ban tayyibal a'raqi أنا لا أقول دعوا النساء سوافرا بين الرجال يجلن في الأسواق afáàní kọrin nípò kọ́kọ́ mẹ́sẹ̀ bá kí afáàní ó ní pé àwọn obìnrin tẹ́rí yẹn ilé ẹ̀kọ́ ni wọ́n ẹ jẹ́ á gbìyànjú ká pèsè wọn dáadáa ẹ jẹ́ á palẹ̀mọ́ wọn dáadáa bí wọ́n bá ṣe rí obìnrin nation ní wọn nǹkan àwọn náà ni wọ́n kọ́ àwọn ọmọ wọn aṣọ tí ìyá bá ń wọ̀ ìyá tí ó lò jáàbù tí ò múra dáadáa kò lè sọ fún ọmọ what you don't have you can't give it out ohun tí yóò ní tí yóò possess inú wa báwo lèyàn ṣe fi sọ fún yàn kó ṣe kí ni kó ṣe àwa ìyá lè ní àwọn ìyá ti bàjẹ́ fúnra wọn kò sí ìyá mọ́ ìyá lóko lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá abẹ́ Ọlọ́run ọba àwọn oníkálukú wa ìyá ara wa kọ́lọ́n bá wa sọ́ di àánú mọ́ wa lọ́wọ́ Ọlọ́run sì lè sọ́ di àánú mọ́ wa lọ́wọ́ bí òun ṣe táwọ́bà nítorí nǹkan tó máa ń gbẹ̀yìn táwọ́bà lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ní ìkẹ́ Ọlọ́run ọba abẹ́ Ọlọ́run ọba kọ́lọ́n máa ṣe ìṣìkan oníkálukú wa èyí táwa fi kún onípa àwọn ìmúra Ìsìlámù ó ti le jù wàhálà Ìsìlámù pọ̀ wọ́n sọ pé kíní kan àwọn ọkùnrin aṣòkòtò wọn gbọ́ balẹ̀ àwọn obìnrin dandan ni kí wọ́n wọ jábù dandan ni kí wọ́n wọ kìmárì dandan ni kí wọ́n wọ jìlìbáàbù lóòótọ́ ni alhamdulilayi èyàn tó bá lágbára rẹ̀ yóò ṣe àmọ́ àwọn nǹkan kan wà rẹ́ pé òfin Ọlọ́run ọba àgbọ̀páláró káwọ́ jìlìbáàbù ó fi ń dáa jù alhamdulilayi rẹ̀ tó bá mọ̀ ń pò lágbára rẹ̀ oníkálukú gbogbo ẹ̀ ló ní stéèjì obìnrin tí ó ń kọ́kọ́ wọ scarf tó ń kọ́kọ́ wọ tí ò wọ ìjábùrá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ gbé nípò ń pé yá máa wọ fìlà tó bá tún wá wọ fìlà ọ̀hún náà nípa tí ò rí bó ṣe wọ fìlà yóò rẹwà ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa wọ scarf bó ṣe ń wọ scarf yóò rí pò rẹwà ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa wọ àwọn ìjábù kéékèèké pẹ́pẹ́pẹ́ tó bá tún wọ ẹ̀yà wọ́n náà yá wọ jilbab gbogbo pátápátá náà khimar náà ni so eléyìí náà darí Islam ó dùn Islam ń ṣe ẹ̀sìn lé kókó bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà tó bá jẹ́ sí pé bí pé èmi ò fẹ́ mo láìkí kí ṣòkòtò tèmi kó máa balẹ̀ ìyẹn náà dáa kò sí wàhálà bẹ́ẹ̀ ọjọ́ kan Sayyidina Abubakar Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé gbogbo àwọn tí ṣòkòtò wọn tí tó bá ń wọ aṣọ tó bá fẹ́ ní pé fàfin náà Ànábì sọ pé nínú ni wọ́n wọ̀ Abubakar bá dé Abubakar yẹn ká ní pé ìgbà níbi èmi láìkí kí n máa wọ aṣọ kó fẹ́
Ànábì sọ pé innaka lasta mimman yaf'alu khuyala pé ìwọ o sí láàárín àwọn tí wọ́n wọ̀ lẹ́yìn tí fi ń yan fáńdá lẹ́yìn tí fi ń ṣe fáàrí lẹ́yìn tí fi ń dọ́là lórí àwọn ẹlòmíràn. Ìyẹn jẹ́ májèmọ́ alákọ̀ọ́kọ́ àdìsá àkọ́kọ́ tànàbí wa sallam tó kọ́kọ́ kóòtù nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì láàrin àwọn tẹ̀kẹ̀rẹ́ àtànàbí Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí bàbá Abu Akhwas ló bá lọ bá ànábì Muhammad sallam ìgbà tó dọ́dọ̀ ànábì bá sọ pé irú aṣọ wo ni ó wọ̀ yìí ń pé ṣé Ọlọ́run bá líkẹ́ Ọlọ́run fún ẹni owó ni ó ní Ọlọ́run fún òun lówó. Ànábì ní pòwò wo ló ń ṣe ó ní pé òun ń ta ràkúnmí òun ń ta àgbò òun ń ta kẹ́tẹ́kẹ́tẹ́ òun ń ta àwọn ẹranko òun sì ní ọgbà oko. Ànábì sọ pé aṣọ tó wọ̀ yóò kéré sí orí tọ́lọ́run bá líkẹ́ láṣẹ fún ẹ̀ nítorí pé inna Allah subhanahu wa ta'ala yuhibbu idha an'ama ala abdin an yara alayhi athara ni'ma nípa Ọlọ́run bá líkẹ́ lá ó máa ń nífẹ̀ẹ́ tó bá ṣoore fún ẹrú kan nípa kò máa rí orí pa orí tó wọn Ọlọ́run bá líkẹ́ láṣẹ fún kò máa rí lára rẹ̀. Adẹ́sí pé oníkàlùkù wa bá ṣe ní agbára mọ́ ẹni tó lágbára aṣọ 2000 gbìyànjú káṣọ ní kó bo gbogbo àwọn ará rẹ̀ gbogbo òwò ẹ kó bò ó báyìí nípa aṣọ 4000 ní kò sí láì fi bó bá ṣe ní gírèdì sí ẹ lè expect kéèyàn ní 50 billion nínú àkáǹtì rẹ̀ wọ́n ti ń pa aṣọ 1000 ní Ọlọ́run bá líkẹ́ lọ́wọ́ bí torí ń pọ̀ ń tọ̀ wọ́n ṣe kúfù nẹ́ẹ̀mà wa amma bi ni'mati rabbika fahaddith gbogbo orí tó Ọlọ́run bá líkẹ́ lábẹ́ ṣe fún yẹn máa ń ṣàfihàn rẹ̀ ni èèyàn wá ní ṣàfihàn rẹ̀ lẹ́yìn tí fi ń bà wọn tí wọ́n nínú jẹ́ bí ó ṣe ń pé èèyàn fi ń dúpẹ́ fún Ọlọ́run bá líkẹ́ láwọn èèyàn sì máa tọrọ fún àwọn tí wọ́n ní náà pé kọ́lọ́run bá lè kíláṣẹ dáadáa fún wọn. Gbogbo wọn bá tí awú yìí náà àbí Ọlọ́run ọba kọ́lọ́run má ṣe wọlé adídí àsìkò yìí kọ́lọ́run má ṣe wọlé oṣù Ramadan yìí tí à ń bẹ́ẹ̀ àlékún dáadáa kọ́lọ́run ṣe fẹ́ràn lóko wa gbogbo ibi tí ó ti dánú ọ̀rọ̀ bí sí ayé wa èyí tá ti dá sí ẹlòmíì gbogbo èyí tá ń sọ yìí yóò máa jẹ́ lazimul faida lọ́dọ̀ tiẹ̀ ó ti gbọ́ rí àyìn lòmíì kò dẹ̀ tí ì gbọ́ rí àwọn tí wọ́n ti gbọ́ rí abẹ́ Ọlọ́run ọba kọ́lọ́run jó ṣàǹfààní fún wọn. Oníkálukú wa nǹkan tí a kọ́ gbìyànjú láti ṣe òun náà ń pé tí wọ́n bá ń sọ̀rọ̀ èèyàn ó ṣe alqalbul wa'in èèyàn ó ṣì kalẹ̀ kí wọ́n sì kọ́kọ́ gbé kó ń gbá ń pé mi ìfẹ́ gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tó tẹ̀ ń sọ yẹn ń pé ọ̀rọ̀ Kùránì ni èèyàn kórìíra Al-Kùránì nítorí tó bá ti kórìíra Al-Kùránì kórìíra Ọlọ́run ọba tó bá ti kórìíra Ọlọ́run Ọlọ́run kórìíra rẹ̀ tó bá ti Ọlọ́run bá ti kórìíra òun tó òun kórìíra orí níbi sáyé rẹ̀ ni o àbí Ọlọ́run ọba orí kọ́lọ́ má jẹ́ kórìíra wa kọ́lọ́ má jẹ́ káwa náà kórìíra rẹ̀ wala hawla wala quwwa illa billahi al-aliyyil azim aqulu qawli hadha astaghfirullaha li wa lakum assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. Oṣù Ramadan oṣù kan ni tó jẹ́ sí pé hudan linnas ìtafẹ́ lónìí ni ìmọ̀nà ní fáwọn ènìyàn